ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá ó yẹ kó má tiẹ̀ kú o ká bá sọ̀nà ṣe dáadáa. Kí wá ní àwọn èròjà tí wọ́n fi ń kọlà? Àwọn èròjà tá a fi ń kọlà ní abẹ ìlà tí a fi irin rọ táwọn alágbẹ̀dẹ bá ní rọ sọ ti ń yé yín. Ó yé mi. Ìlà abẹ yẹn ó sì pé oríṣiríṣi. Àwọn kan ń bẹ tọpẹ kábàáyì tọlẹ́nu méjì báyìí tí wọ́n sì fẹ́ wọ́n sì lọ ìdí rẹ̀ tẹ́lẹ̀ lọ́nu. Èyí tọpẹ ká yìí la fi ń ṣe ọ̀ṣọ́ sí ara, la fi ń ṣe ọ̀ṣọ́ sí ara. Bóyá fẹ́ fínú ni, bóyá fẹ́ fún ara fífín. A lè ya aláǹgbá síkùn, a lè yà sítan. Ẹ ò làwọn tó fi mọ́ kọ Àjọkẹ́ sí apá Àkànní. Torí láyé ìjọ́un nígbà tí wọ́n bá kọlà ọmọ tán wọ́n pè káàrọ̀ ọmọ ro káàrọ̀ ọmọ kan ta ní ọba gbẹ̀jẹ̀ ó kọ ọmọ òun làṣìṣẹ́ ìpàsọ́wájú náà pé èèyàn gbọ́dọ̀ gbórúkọ ọmọ gbọ́dọ̀ gbórúkọ ká tó kọlà fún ibi tó ti wúlò rẹ̀ ti jáde nù wọ́n gbà ta ní àgbẹ̀jẹ̀ rẹ̀ àìlè mi ọgbà ò àwọn àgbàpá dúró. Ẹlẹ́nu méjì ni wọ́n fi ṣe jíjá. láti kọrúkọ ọmọ sí inú àti déètì tí a bí a lè kọ́ sọmọ gan nú àwọn ará yóò lè mọ́kọ́ dì sí. Èèyàn pọ̀. Àwọn ará yóò lè mọ́kọ́ pé tí wọ́n bá ti kọ́ lọ ọmọ agboolé wọn lọ́yọ̀ọ́ wọ́n kọ́ sí nínú wọ́n sì kọ́ déètì ẹ̀. Kò sí pé wọ́n mọ̀ jiyàn pé lágbájá ti ta mẹ́tò lọ. bọ́mọ bá sọnù lọ́yọ̀ọ́ inú rẹ̀ wọ́n pè kẹ́ wò wọ́n rí déètì ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì rí oko agboolé wọn bẹ́ẹ̀. Ẹ tí ẹ bá mọ̀ lágboolé ni wọ́n pè ọmọ báyìí ó ń bi báyìí o. Kò sí pé yóò mọ jìjà àgbà tó yíwọ́ ní kálukú bá ti ṣíkùn ni wọ́n ti mọjọ́ tí. Kò sí já àgbà ń jọ̀hún nígbà tó di wípé ojú là ni wọ́n ń gba certificate of birth. Tó ní kálukú ń pe rẹ̀ lọ́dún tó bá wù ú. Ẹ mọ̀ pé yìí kò kúkú ní bọ̀gbà tí wọ́n á kọ́. Ntọ́ bá pè fún ẹ ní certificate of birth wọ́n kọ́ lẹ̀ ṣùgbọ́n níjọ́hun déètì ẹ̀ gangan ni wọ́n kọ sínú ẹ̀ tó bá rìn ti jẹ́ mi. Ẹ ṣeun púpọ̀. Kí wá ní bí àwọn ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé àbí téèyàn bá fẹ́ kọlà wọ́n kàn gbé ọmọ wá wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fàìlà sí lójú náà ni. Tó ní ìgbésẹ̀ kankan bóyá tí òbí ọmọ á gbé àbí ìpalẹ̀mọ́ tí olóòlà ń ṣe kí wọ́n tó. Kò sí nǹkan kankan lọ dẹ́ndẹ́n bí kò ṣe wípé owó ni òbí ọmọ tọ́jú láti ilé rẹ̀ tó fún olóòlà wọ́n dàbí ìgbà téèyàn fẹ́ rajà ẹ sábà pèsè ọwọ́ tí olóòlà ní ìlà kíkọ. Bẹ́ẹ̀ni bàbá. Ọjà tiẹ̀ ti ń tànù ìwọ tó o bá gbọ́ ọmọ wá o fẹ́ rajà lọ́dọ̀ olóòlà ni o lè nà kó mówó ẹ̀ dání níye tí wọ́n bá ń pè kó fún wọn kí wọ́n sì bọ́ sí ká tó wá lọ síwájú. Ṣé rí àwọn ìlà tá a wà ń sọ yìí ó pé oríṣi méjì. Ìlà ojú là ń sọ ọ̀rọ̀ rẹ̀ yìí sọ̀rọ̀ mi ń yé yín. Ìlà kejì ni ìlà abẹ́ dídá ìlà méjì tí ń bẹnu ìlà ojú ìlà abẹ́ ni ká dábẹ́ fọ́mọ. Ìlà abẹ́ sì rèé àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wọlé àṣẹ ti wá. Àṣẹ tí Ọlọ́run pa Ibrahim níjọ́ kìíní àná pé ó pa láṣẹ wípé kí ó lọ dábẹ́ àwọn ọmọ àwọn ló pè kó lọ dábẹ́ àwọn ọmọ rẹ̀
èyí tó ti bí ṣáájú náà wọ́n kọlà fún, wọ́n dábẹ́ fún, àtọ́bìn àtọkùnrin rẹ̀ wọ́n dábẹ́ fún. Ṣùgbọ́n lákòókò tí Ọlọ́run ń pa àṣẹ yìí, ọkùnrin ló bí ń gbà náà, obìnrin ló bí ń gbà náà. Sọ̀rọ̀ mi ń yé yín. Pàtó Ọlọ́run wá pa láṣẹ pé dábẹ́ ọmọ rẹ, obìnrin ọmọ ni, ọkùnrin ọmọ ni. Dábẹ́ àwọn ọmọ rẹ tẹ̀ kó ti kó méjèèjì pọ̀. Ọlọ́run máa ń pàṣàmọ̀ nǹkan ni. Ní tí ó ṣẹlẹ̀ ní 100 ọdún sẹ́yìn àbí àìmọye ọdún sẹ́yìn, Ọlọ́run ó ti sọ ọ́ lẹ̀ lẹ́sẹ̀. Ìgbà tó bá ń tó àsìkò ń bọ̀ nìmúṣẹ rẹ̀ ó wà máa wáyé. Ibẹ̀ làwọn dókítà ní ẹ ti mú wéyà ṣèbí ìgbà tí Ibrahim bímọ òótọ́ lọ́lọ́run pa láṣẹ pé kó lọ dábẹ́ ọmọ rẹ̀, ṣùgbọ́n ìgbà tó bímọ yẹn ṣèbọ́kùnrin ló bí ń gbà náà. Tí wọ́n bá lọ wo Kúránì àti Báíbùlù, dábẹ́ àwọn ọmọ rẹ̀ lọ́lọ́run wí. Àwọn klọ́ọ̀sì yẹn ó ti kó ọkùnrin àti obìnrin papọ̀, tọ́lọ́run pa láṣẹ pé ká ṣe. Ó sì dandan àṣẹ Ọlọ́run èèyàn gbọ́dọ̀ mú ṣe. Ẹ yẹ kí n wá fèsì díẹ̀ lórí ibi tí ẹ yà lọ, torí ẹ yàtọ̀ síbẹ̀ èmi náà ti wá tẹ̀lé yín. pé mo clear rẹ̀ fún ọ pé ìlà kíkọ náà lábẹ́ dídá. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ṣé ẹ mọ̀ bíi tí ìfẹ́ débi tí ẹ ti gbé wa dé yìí, torí ìbéèrè mo ní ní ọkàn náà. Ṣé àgbéláyé ìsìn yìí wọ́n ti fi òfin de abẹ́ dídá obìnrin? Àwa ń dá o, àwa ń dá abẹ́ obìnrin dáadáa. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé òfin ti dé? Òfin kankan òde wọ́n gbé dé, wọ́n kàn ń sọ ni, wọ́n gbé petition yẹn dé house wọn àpúfù ẹ̀. Àwa náà ti kọ petition against ẹ̀. Àwọn olóòlà ẹgbẹ́ olóòlà a ní association tá a sì register lọ́dọ̀ federal government. Ẹ àwíjàre. So wọn àpúfù ẹ̀, ṣùgbọ́n àwọn èèyàn wa tí wọ́n bá wé ìgbọ́dọ̀ tí ìgbọ́ nǹkan lórí rédíò lórí tẹlifíṣàn wọ́n ti ṣàṣẹ̀wò. Ṣé ẹ lóbìnrin tí ó bá dábẹ́, àwọn àìsàn kan ń bẹ ní ojú ara rẹ̀ tí ó máa kó. Obìnrin tí ó bá dábẹ́ ó sì ṣekúṣe 1. Ọkùnrin ò gbọ́dọ̀ dì mọ́, ara rẹ̀ ó mọ̀ yọ ṣọ́ọ̀kì nígbà gidi bá mú. Obìnrin tí ó bá dábẹ́ tó bá tó àkókò tó nídìí ẹ̀ yóò máa mú pẹ́ńsù, yóò máa fi bọnú òdì rẹ̀ tí ó fi release. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Àmọ́ àwíjàre àwọn dókítà ní wípé púpọ̀ àwọn ọmọ obìnrin ni wọ́n máa ń nípa lára lásìkò tí wọ́n bá ń dábẹ́ fún wọn. Wọn ò bá júwe tó nípa lára nù wọn. Sáwọn ìyá wọn tó bí àwọn tí wọn ò dábẹ́ fún. Mo sọ fún dókítà kan bẹ̀ nígbà wọn interview mi wá. UNICEF chairman èèbó ni, ti gbàgbé ọkọ ìkíní kan, èèbó ni ó wá sọ́dọ̀ mi ń bí láti Èkó. Sọ̀rọ̀ mi ti ń yé yín, àjọ kó àwọn tẹlifíṣàn náà tẹ̀lé. Ṣé ẹ lè fi àyè gbà mí láti gbé tẹ́ ẹ̀ sọ lọ́wọ́ yìí sí orí ẹ̀rọ ayélujára? Yes, NTA a máa wá, BCOS a máa wá dọ̀ mí. Ṣé Yorùbá mi ti ń yé yín? Ó yé mi. Torí ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn ló ṣì wà lórí ẹ̀. Wọ́n sì kó kódà gan wọ́n wá sọ́dọ̀ mi, wọ́n béèrè. Sọ̀rọ̀ mi ti ń yé yín? Ó yé mi. Ṣé ẹ rí ìgbà tójú là táwọn dókítà kojú bọ́ sí olóòlà tí wọ́n fi sísọ́ọ̀sì gé ìdí ọkùnrin, wọn ò tó ní gé dáyé yóò kó àwọ̀ ń bẹ̀. Ọ̀pọ̀ rẹ̀ ni wọ́n tún wá máa ń gbé wá sọ́dọ̀ àwọn olóòlà tábà wọn tó dá. Ó yẹ kí ara rẹ̀ ó jiná bí ìgbà tó gbé wá látọ̀run ni. Ṣé ẹ wá rí sísọ́ọ̀sì tí wọ́n fi ń gé tóbìnrin yẹn kò ṣeé gé di tọkùnrin, kò tí wọ́n fi ń gé di ọkùnrin kò ṣeé gé di tóbìnrin. Gílítórísì rẹ̀ ni wọ́n gé. Because àwọ̀ tá Ọlọ́run ọba fi bo tọkùnrin, ìní Ọlọ́run ọba fi bo tóbìnrin náà. Àwọ̀ yẹn làwọn olóńlà ń sí kúrò. Tá a bá ti lè sí àwọ̀ nkú òtátẹ́gùn fẹ́ sí nídìí kò ní ṣèṣekúṣe mọ́. Táwọn wípé ọgbádùn rẹ̀ ọgbádùn ọkùnrin jẹ́yìn ọgbádùn ọkùnrin sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ni. Àléébù tí ń bẹ́ẹ̀ lọ yẹ wọ́n wò kí wọ́n pe àwọn ìlú
tí àwọn àléébù yẹn ń ṣẹlẹ̀ sí ni. kí wá ní àwọn àléébù náà. mo ti sọ ṣáájú náà yóò máa ṣìṣekúṣe ara rẹ̀ yóò máa move gìjàgìjàgìjà ni yóò máa ṣe bọ́kùnrin dìmọ̀ orógo tó bá tó àkókò tó nídìí ẹ̀ yóò máa kí pẹ́ńsù àbí ìdí báírò yóò máa kí bojú ara sọ̀kì ẹlòmíì ibi tó bá ti ń kì í bọ̀dì ó lè gún ó lè ṣe rẹ̀ léṣe nínú tí ó ní máàkì nínú ẹ̀jẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní jáde kì í ṣe clitoris yẹn gangan ló là ń gé o nígbà tí wọ́n débí ìwọ́n ní ẹgbẹ́ kan mutilation mo ní you are wrong wọ́n sọ fẹ́ǹtì ìjọ yẹn mo ní you are wrong by saying that we Olola we are cutting clitoris. Cutting of clitoris is mutilation. We are do circumcision. It's different. Circumcision is by removing the flesh covered to clitoris. So also we do the flesh that cover the male product. We remove the skin. It's different. Mutilation, removing the clitoris. Circumcision is removing the flesh attached to clitoris. It's different. Àwọn irinṣẹ́ ìlà kíkọ. Eléyìí lẹ́ ń dárúkọ wípé. Eléyìí la fi ń ṣe ọ̀ṣọ́ sára. Tá bá fẹ́ kọ déètì sára ọmọ. Ṣé abẹ náà nìkan náà lórúkọ tá à ń pè méjèèjì? Abẹ ni méjèèjì. Wọ́n á lórúkọ abẹ ìlà ni méjèèjì. Ṣùgbọ́n ṣé tí kálukú wọn ń ṣe lọ́yàtọ̀. Eléyìí la fi ń fin ara. La fi ń ṣe ọ̀ṣọ́ sára. La fi ń kọ déètì ọjọ́ ìbí sí ikùn ọmọ. Kò sí kọlẹ̀ ẹ̀kẹ́. Ó ṣe wà. Kò sì ṣe é dábẹ́. Lẹ́yìn ká fi ṣọ̀ṣọ́ nìkan. Fún ara fífín. So eléyìí la fi ń ṣe eléyìí la fi ń kọlẹ̀ ẹ̀kẹ́ ká bá ti fi kọlẹ̀ ẹ̀kẹ́ a sì máa fi ń dábẹ́ ọkùnrin. Iṣẹ́ tí tóun ń ṣe ni ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta yìí ẹ rí wípé orí rẹ̀ ọkọ̀ bí eléyìí ṣùgbọ́n eléyìí fẹ̀. Orí eléyìí fẹ̀ ju eléyìí lọ. Orí eléyìí fẹ̀ ju orí eléyìí lọ. Abẹ́ obìnrin la máa ń fi eléyìí kọ la máa ń fi ń já tó ti yé yín tàbí tó bá fẹ́ finú iṣẹ́ tó wù ú ṣe ni a máa ń lo eléyìí náà fún un fẹ́fẹ́. Ó dìpẹ́ lórí bí olóòlà bá ṣe perfect láti lo irin iṣẹ́ rẹ̀ tó ti yé yín. Abẹ́ èèyàn ọbẹ̀ ẹyọ kan yìí mo lè fi dábẹ́ ọkùnrin mo lè fi dábẹ́ obìnrin mo lè fi fín ara. Ó dàbí pé òun lẹ sọ lẹ́ẹ̀kan pé ibi etí ẹ̀ lèèyàn á lò fún obìnrin wọ́n wá lo bí àárín fún ọkùnrin. Ìyẹn tí ọba sí eléyìí lára eléyìí nítòsí ṣùgbọ́n ṣé èèyàn wá lè lélẹ́yìí fún ọkùnrin? Èèyàn ò lè lò fọkùnrin. Obìnrin nìkan. Eléyìí lè ṣiṣẹ́ takọtabo eléyìí obìnrin nìkan àti inú. Ṣọ́wọ́ nǹkan mẹ́ta tí àti ibi tí wọ́n á gbé ọmọ lé. Ibi tí wọ́n gbọ́mọ lé nù lórí tébùlù. Ẹ jẹ́ kí n sáré débẹ̀ náà mò ń bọ̀. Wọ́n kàn wá gbé ọmọ sórí ẹ̀ lásán. Á tẹ ọmọ sórí ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n wá fi ọwọ́ mú ọmọ yẹn mọ́lẹ̀. Wọ́n wá di ọwọ́ àtẹsẹ̀ ọmọ yẹn mú. Ok. Olóòlà bẹ̀rẹ̀ sí iṣẹ́ rẹ̀. Tí wọ́n bá ti di ọmọ yẹn mú olóòlà ó máa ṣiṣẹ́ tiẹ̀ lọ. Ọwọ́ àtẹsẹ̀ tí wọ́n dì mú kò gbọdọ̀ padé. Tí wọ́n fi parí iṣẹ́. Tí wọ́n fi parí iṣẹ́ kò gbọdọ̀ ṣéèkì. Tó bá ṣe pé bí àwọn gọ̀ǹbọ̀ tó máa pọ̀ yẹn ń kọ́. Tó bá jẹ mọ́ wípé wọ́n fẹ́ kọlẹ̀ ẹ̀kẹ́. Iṣẹ́ èèyàn mẹ́ta ni. Ẹnìkan ó mú ọwọ́ àtẹsẹ̀ papọ̀. Ẹnìkan ó dì lórí mú.
olólò tó ṣẹ̀ṣẹ̀ máa kọ́. ọmọ wọn mọ ké bàbá. ọgbọ́n táwọn Yorùbá wá pòwe wọ́n ní títa ríro ayapàrí. làákọlà tọ́ba santán kọ́. bọ́bá sọtá dòròge. yóò doge. torí bẹ́ẹ̀ ṣe ń júwe rẹ̀ yìí gan mò ń fojú inú wo ṣàkóso ńgbà tó bá táwọn mẹ́ta géńdé mẹ́ta bá kí ọmọ tó bá ti wá kọ ìlà yẹn sí tán kí ni wọ́n wá ṣe. àwọn abu ẹbu adájẹ àbù sí ní ẹ̀kẹ́ tàbí tabẹ́ àbù sí tẹ́jẹ́ òfin tètè dá. ẹjọ ṣé a lè rí ẹbu yẹn náà. Abdullahi bá gbé ẹbu yẹn wá. eléyìí ni. ẹbu adájẹ tá a máa ń lò tí a ti papọ̀ tí a jó papọ̀. tòun ṣáà yìí pójú ẹ̀ dúdú. egbòogi tá a jó papọ̀ wọn adájẹ lọ́wọ́ fún. àkànṣe egbòogi ni. ẹ̀jẹ̀ lòun ń dáǹtì ẹ̀. àti ìlà ẹ̀kẹ́ àti ìlà abẹ́. làwọn ń bù sí tí òfin ní tẹ́jẹ̀ òfin ní rọ́ọ̀sì. kí wá ní àwọn nǹkan tí òbí ọmọ tún máa pèsè fún ìlà ẹ̀kẹ́. torí mo rántí pé ẹ sọ ẹ mẹ́nu bà ìgbín tó bá ṣe pé ìlà ẹ̀kẹ́. tó bá ṣe pé ìlà ẹ̀kẹ́ ni. kí ni òbí ọmọ á pèsè. débi pé ìlà abẹ́ náà máa ń gbà fún un ṣùgbọ́n gbà tá a ti pèsè ẹbu yìí àgbàrú nǹkan bá mọ́ níbí. tó bá ṣe pé inú ilé wọn la ti lọ bá wọn kọlà á gbà á. kí ni àwọn nǹkan náà. á gba ìgbín apẹ̀nà kan á gba osùn á sì gba ọṣẹ dúdú. ọṣẹ dúdú là á bù díẹ̀ ńbẹ̀ tá a bù díẹ̀ nínú osùn tá a pò papọ̀ á fomi díẹ̀ sí tí ó mí sí máa mọ́ra wọn á wà fọ mọ́ abẹ́ ọkùnrin á fi nù á wà fọ ìgbín omi ìgbín ńlá máa tẹ̀ sí tí ọmọ yòrò mọ́ pẹ̀lú méjèèjì tá a fọ papọ̀ bẹ́ẹ̀ náà lẹ̀rẹ̀kẹ́ náà a máa ń fọ omi ìgbín sí iṣẹ́ tí a ń ṣe ń bẹ̀ ni ẹ̀bù wa ń ṣe ní ìsìn. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. àwa olóòlà kọ̀bọ̀mọ jẹ́ ńlá sọ gbogbo olóòlà di ìjókòó oníjókòó tí wọ́n kọlà tí wọ́n gbé ọmọ wá láti ilé wọn wá bá wọn lé níjọ́hun àwọn tí wọ́n kọlà wọn ó ti sara wọn jọ lábúlé olóòlà ó lọ bá wọn ni lábúlé láti lọ kọlà fún wọn. ṣùgbọ́n ní ìsìn òde òní ìyá wa Adédọjà tó múṣẹ́ ìwá fún wa òní máa lọ kọlà lóríko ṣùgbọ́n tígbà tí bàbá wa dìde tó tí ìyá ìkú tí bàbá wa Àkànní dìde tó fẹ́ máa kọ ìlà yìí iṣẹ́ ìjókòó ló fi ṣe. òun ìlọ lílọ báyẹn kọlà lé ẹgbẹ ọmọ wa bá ní. wọ́n yàn láti ṣe ní lọ́dọ̀ wa ni ìṣèpá lọ lílọ bá wọn ṣe. ìyẹn ni gbogbo olóòlà lùbàdàn náà wá rí pé ìrọ̀rùn ọmọ sí ní kínní yìí ìṣèdí tó lọ́lọ́ àákiri oríṣiríṣi àbà á lọ ní ìpínlẹ̀ òtòṣù. wọ́n rìn ṣùgbọ́n lóde ìsìn àwọn la mú ọ̀làjú bá iṣẹ́ ẹ̀là láti máa kọ́ lórí ìdòdò. ẹ gbé ọmọ wá láti ilé yín ni láti wá kọlà níbí. kì í ṣe pé ẹ̀yin yóò mọ̀. lọ bá wọn kọ́. pẹ̀lú àlàyé tí ẹ ṣe yìí ṣé iṣẹ́ ọkùnrin àtobìnrin ni iṣẹ́ olóòlà ni àbí iṣẹ́ ọkùnrin nìkan. ẹ ṣe mọ̀ pé iṣẹ́ olóòlà iṣẹ́ ìran ni. bẹ́ẹ̀ni. iṣẹ́ ìdílé ni olójú ìdílé tí ṣe nǹkan olóòlà sì rèé àyàbá ni láyé ìjọ́un irú Olúbàdàn yìí ní ìsìn Olúbàdàn yóò kọ́ ààyè tí olóòlà sáàfin àǹbólúbàdàn bá olóyè ìlú gbé ni
tí ọba bá ti fẹ́ kọlà yóò pe olólè yóò nàwọ́ sí ni lágbájá máa bọ̀ láàfin rẹ̀ láti bá kọ́ ṣùgbọ́n nígbà tó di ọ̀làjú ló di pé tí olólà náà ń bí sí tí ibẹ̀ ò gbà mọ́ ó tọrọ yọ̀ǹda wọn ní kó lọ kọ́lé síta ìdí tá a fi ń kọ́lé síta nù ibi abáti á wá kọ tá a ti kọlà tá a ti ń kọlà ó di dandan gbogbo ẹni tí ó kọlà ó wà bá wa ń bẹ̀rẹ̀ torí láyé ìjọ́un gan tí a máa ń kiri oríko káàkiri wọn ó ṣe ń jẹ fọlọ́là ẹni tí n bá dìde nínú ilé mi ní tí mo lọ bá wọn kọlà ní bírú wọ̀ fún gbogbo abúlé ìbáàjẹ́ abúlé bíi 9 wọ́n da ọmọ ìjọ síbì kan ni tó ló lọ wà bá wọn bẹ̀ tí ó wà bá wọn ṣe gbogbo ọmọ tó bá wá kọlà adìẹ àkùkọ yóò mú dání ìgbín osùn obì yóò kó gbogbo ẹ̀ dání fún ọmọ kọ̀ọ̀kan olówó làwọn rẹ̀ rù wálé ni ìgbín ọ̀pọ̀ rẹpẹtẹ adìẹ ọmọ ṣe híọ̀ tẹ̀lé lólà. àmọ́ irú ọpọ́n tí mo lọ wò ń bẹ̀ lẹ́ẹ̀kan tó bá ṣe pé wọ́n wá fẹ́ lọ ṣé wọ́n máa gbé ọpọ́n náà kiri ni àbí ń bo ni wọ́n. ìdí pàtàkì náà tí olólà wa olólà kò pọ̀ mọ́ jẹ́ tá a fi lọ síta mọ́ níjọ́un ọpọ́n yẹn ò lẹ́sẹ̀ ọwọ́ orí ló ní ilẹ̀ ẹlẹ́ǹbí là máa gbé sí a gbé sílẹ̀ a fàkótí jókòó ẹni tí ọmọ lọ́wọ́ odò nígbèrè ọmọ ṣùgbọ́n ńgbà tí àwa tá a jẹ́ ọmọ dìde tá a sì kàwé àwa wò pé iṣẹ́ ìjókòó yìí ẹ̀yìn ríro ni yá fẹsẹ̀ sí ìdérí ńlá fẹsẹ̀ sí tó dàbí tébùrù tẹ̀yà. ìdérí tí wọ́n ń lò láti ìgbà náà ìdérí tí wọ́n ń lò jọ̀hún ńlá fi ẹsẹ̀ sí láti gbé kọ ga sókè. ó ti ń yé yín. ó yé mi. ìdérí ńlá fi ẹsẹ̀ sí. kì í ṣe pé bóyá pákó lókè ẹ̀. ìdérí ńlá fi ẹsẹ̀ sí. kì í ṣe wípé sẹ́rí níjọ́hún ọwọ́ orí bí mo dì mú yìí nìkan ni wọ́n fi ń kọlà. nígbà táwa dé tá a lajú tá a sì kàwé àwa wò wípé kí ni ìlọsíwájú la gbọ́dọ̀ wà ṣiṣẹ́ àwọn ò lè máa jókòó láti máa jókòó lórí àpótí àwa ṣe ẹsẹ̀ sí ìdérí tá a wá ṣe ẹsẹ̀ sí ńlọ ni òjè ká lè máa jókòó kọlà mọ́ la fi ń dúró ṣe ní hospital ẹ rí i pé bẹ́ẹ̀dì tó ga ni wọ́n gbọ́mọ sí tí wọ́n fi ṣiṣẹ́ operation because abẹ́ dídá ara ṣe operation ni. ẹ lè rí dókítà kan kó jókòó kó máa ṣiṣẹ́ lọ. yóò dúró ṣe tí ó ṣe ni pàápàá ìdí inú táwa náà fi wá gbé ẹ̀mí wa lọ síbẹ̀ òkè ẹja ṣẹ̀ṣẹ̀ sí ìdérí tá a bá ti ṣẹ̀ṣẹ̀ sí yóò lè dúró a lè máa gbọ́mọlé àwa náà máa dúró. ẹ ṣeun bàbá mi ẹ pẹ́ ń bẹ̀ ẹ ṣeun púpọ̀. ìṣẹ̀dálẹ̀. tó so wá pọ̀ láti bẹ̀rẹ̀. ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ta lélẹ̀. mo ti fi sílé rẹ̀ náà. ibẹ̀ yẹn ni ilé ẹ̀. ilé rẹ̀ náà mọ̀ ń páàkì ẹ̀ náà. gbogbo rẹ̀ ò lè dúró sójú kan náà bọ́jẹ́ 5 bọ́jẹ́ 6. Ìlàkíkọ kí ni ìmọ̀ràn tí ẹ ní fún àwùjọ pàápàá pẹ̀lú ìyà tí àwọn èèyàn kọ sí ìlà kíkọ lásìkò yìí? ṣe rí ìmọ̀ràn tí mi bá gba àwọn èèyàn ni wípé wọ́n já padà sí àárọ̀ wa torí wípé Kùránì náà sọ wípé ìgbéde fún ọmọ tó fi nǹkan àjogúnbá bàbá rẹ̀ sílẹ̀ tí ò ṣe.
sẹ́rí culture wa ó wuyì láwùjọ pípọ̀ jù ṣùgbọ́n pọ̀ nínú wa ọ̀làjú ó ti fẹ́ gbà máa lọ́wọ́ ó fẹ́ gbà bó ti gbà. àti wàá gbọ́dọ̀ gbà kò tí ì rí gbà tán bí ọ̀rọ̀ Nàìjíríà ni tó ṣe pẹ́sẹ̀ méjèèjì la fi tilẹ̀ tẹ́lẹ̀ giant of Africa ni à ń pè wá ṣùgbọ́n ní ìṣe Nàìjíríà gan ti kásẹ̀ kan rọ̀ ìkejì gangan sí ọmọ mi. tẹ́mi lógolójó. ibi tí ọ̀làjú ti ń bàjẹ́ nínú nǹkan abínibí wa lọ́pọ̀ ṣe rí gbogbo èmi àìsàn tó lóde yìí gan sórí ṣẹ̀ṣẹ̀ ń fún wa ni àbí sáwọn ẹ̀sẹ̀ ń sín ni àbí sótútù ṣẹ̀ṣẹ̀ mú wa ni àbí ṣùgbọ́n tó láyé ìdánwò tí nǹkan bá ń bá mú wa ó ní àwọn egbòogi tá a pò pọ̀ mọ́ra wọn tá a mú tá a sì sún dànù tá a lọ sì yá kálàáfíà ọ̀dàrà ṣùgbọ́n gbọ́ ọ̀làjú ti dé èèbó ní sí èèbó lọ́dà mójútó ẹ lọ gba abẹ́rẹ́ ni o ẹ lọ gbòǹgbò ni o àfìṣẹ́ bàbá ńlá wálẹ̀ ìwé àtegbò lọ́lọ́run ṣe fún àyè nílẹ̀ wa ìwé àtegbò ńlọ́pọ̀ rẹpẹtẹ nínú igbó káàkiri tí kálukú wa tá a wọlé tá a wọ gbó iṣẹ́ tí tẹ́ fi mọ náwó dànù ẹ wọnú igbó ẹ ja ìwé lọ́tún ẹ ja ìwé lọ́sì ẹ bá ti ṣe é tẹ́ ẹ mú ẹ ya oríṣiríṣi àìsàn ẹ jà dànù kò ní dúró sínú ara ọ̀làjú iná ni ká mọ̀ ẹ̀jẹ̀ kọ́ gba ìṣẹ̀dálẹ̀ wa àṣà àbílẹ̀ wa lọ́wọ́ wa àṣà àbílẹ̀ wa dá àti rí èbò tó ṣe wípé ọlọ́rìdì Yorùbá yunifásitì ọ̀pọ̀ dáadáa tó náà sì ṣe ń wá gbádà àbílẹ̀ wa. wọ́n ti ẹ̀ pọ̀ nísìnyí. àrí kan mo rí èbó kan tó wá sọ́dọ̀ mi ń bí tó lòun láìkì ìlà ẹ̀kẹ́ kí n mú nǹkan tí mo lè mú nǹkan mo ní ìgbà kan ó ní làwo lòun lè mo ní kò sí ọba àkọtẹ̀kẹ́ mi. tó bá ti kọ tẹ̀kẹ́ yín ó ti dọmọ yín nù. mo wá bá kọ ìlà mẹ́fà mo kọ mẹ́ta yìí mo kọ mẹ́ta ní òòró ó sì fáìn ó dáa ó tún tó padà sí ìlú wọn ṣé mọ̀ pé àṣà tiwa tá a kọ̀ lẹ̀ tá a ṣe ilẹ̀ ìbò fẹ́ràn yìí. mo rántí lọ́dún kan tí bọ̀dá mi lọ ìlú èbò bọ̀dá mi yẹn kọlà bíi mi báyìí ọwọ́ á fẹ́ èbò tí èbó ń bá ti jí láàárọ̀ yóò sàmọ̀ wò bọ̀dá mi ni ṣé ó ní kìnìún ó ní ṣe kìnìún ló yá ní to fight lion. fight lion yóò àmọ́ fọ́ọ̀kan ẹ̀kẹ́ bọ̀dá mi báyìí ó tún yẹ ọwọ́ rẹ̀ wò pé kíní yìí kò sí mọ́nu lọ́wọ́ àbúrò àti jẹ́ torí ìlànà ìfóun fi fẹ́ bọ̀dá mi ń lè ọlọ́run tí ó kẹ́ bọ̀dá mi ń bọ̀ ọmọ rẹ̀ lórí méjì ló ti sẹ́ndì àwọn ọmọ sílé tó bá jẹ́ kọ́dọ̀ wọn làwọn ọmọ dàgbà sí ni kò ní rọ́mọ gbà bí wọ́n sọ ọmọdọ́mọ wọn ni. bẹ́ẹ̀ni. tó ìdí èyí èmi gba gbogbo wa mọ̀ràn ká padà sí ẹsẹ̀ àárọ̀ wa ká má jọ wọ́n ìlà kíkọ́ ṣe pàtàkì ó sì ń bùkún ẹwà ara wa ni èmi rọ̀ wá ẹ̀yà padà síbẹ̀ ọlọ́run ìjọba jẹ́ o. àbí àṣẹ ìmọ̀ gẹ́gẹ́ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí. èmi ni olóòlà àkàndé lukman kọ́láwọlé adédọjà ọ̀bọ olóòlà kọ̀bọ̀mọjẹ́. ẹ ṣeun púpọ̀ bàbá mi. ìṣẹ̀dálẹ̀ bá